Aki ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin ará wa níbikíbi tẹ́ ti ń wò wá. Orúkọ mi ni Sunday Akande. Ẹ kú gbádùn ètò wa lójú gbogbo ìgbà. Níbi tí a ti mú àwọn iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run tó máa ń kọ́ni lọ́gbọ́n tá a ti mú wá fún yín. Àti àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti ẹ̀mí tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run. Lórí ìkànnì yìí a tún máa ń wo iṣẹ́ ìránṣẹ́ orin dùrù. A tún ti gbé àwọn ohun àrà míì tuntun dé níbi tí ẹ tó máa gbọ́ ìtàn àwọn akọni tí wọ́n ti takuntakun nínú ìgbàgbọ́, àwọn tí wọ́n ní àná, tí wọ́n ní òní, tí wọ́n ìtàn ní ọ̀la. Gbogbo yín tẹ́ ti fẹ́ wá subscribe sí channel wa tẹ́lẹ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ máa tẹ̀síwájú pẹ̀lú wa. Àwọn ń rọ̀ yín gbogbo yín tẹ́ ti subscribe tẹ́lẹ̀, a fẹ́ kẹ́ bá wa subscribe. Tẹ́ ẹ bá ti ń subscribe, èyí ni ó lè ràn wá lọ́wọ́ láti fún wa ní ìwúrí wípé ń gbádùn wa. Àwọn àrírí tó máa ń kọ́ni lọ́gbọ́n wà lórí ìkànnì yìí, èyí tó lè mú kí ayé ẹni kó nítumọ̀ tó sì lè mú ẹni tí ò ní àná tẹ́lẹ̀ kó lè ní òní àti ọ̀la. Ẹ túbọ̀ máa subscribe sí Sunday Akande channel. Àti retí yín sà. Oh, ẹ ti ń bọ̀. Okay. Tẹ́ bá ti dé roundabout àkọ́kọ́. Ẹ ka 1, 2, 3 ìkẹta ẹ wáyà sàpá ọ̀tún. Okay, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ ṣé tẹ́ wá. Ẹ ṣé púpọ̀. All right. Okay, ẹ máa bọ̀ straight. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Okay. So àti retí àá náà ti wà ń bẹ̀, ẹ ṣé sà. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé ó yẹ ká ti bẹ̀rẹ̀ ìpàdé yìí ṣe díẹ̀ sẹ́yìn, àmọ́ àlejò wa tí pàtàkì tí a fi ìwé ń pè àwọn ni a ṣì ń retí. A sì nígbàgbọ́ ní Olúwa pé wọ́n á bá wa níbí láyọ̀ àti àlàáfíà. Àmín. Níwọ̀n ìgbà tí a fi ń retí àlejò wa pàtàkì, mo fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa kọ gbogbo àwọn ìbéèrè wa sínú ìwé. Ìgbà yẹn náà ni aṣọ́nà ó máa lọ káàkiri láti máa gba àwọn ìbéèrè wa jọ. Ẹ ṣé púpọ̀. Oyún. Ìwọ lóyún. Orí pàdé tí ni ọmọ ni wọ́n mọ̀. Lẹ́mi tí mo ti ń gbọ́ pọ̀lọpọ̀ ṣayẹyẹ ìgbéyàwó. Tí mo retí ọjọ́ tí wọ́n bẹ̀mí náà yọ. Jáde. Ló wá dúdú tèmi àti bàbá ẹ̀ báyìí.
Kò sì mọ̀ pé wọ́n nìkan ní lọ́wọ́ wa. Ta ló wà lórí ìpele tó wà lórí èyí? Ta ló tún fẹ́ lóyún? Mo ní ta ló tún fẹ́ lóyún? Àbí ìbéèrè àgọ́ wo ni wọ́n náà ń béèrè? Ta ló fẹ́ lóyún ju abaniláyọ̀dẹ ọmọ lára àdájọ́ kúra òkiri yẹn lọ? Ṣùgbọ́n ó náà máa gbà. Ṣadé, ọkọ ẹ máa gbà kó o ti ṣàtúnṣe. Torí máa ń sin débèbè ọba ìké tó padà lẹ́yìn ẹ̀. Mi ò ní gbà. Ìwọ náà sọ̀rọ̀ ta ló lóyún? Sọ̀rọ̀ ta ló lóyún? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọ̀tọ̀ lé? Kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ? Sọ̀rọ̀ wá ṣe ọ̀tà lórí kò sọ̀rọ̀. Ta ló lóyún? Ẹgbẹ́ sọ̀rọ̀, ó dà wọ́n ní o sọ̀rọ̀. Sọ̀rọ̀, àwọn lóyún. Oṣù bìrì. Kí ni mo ṣe? Àbàbà ọ̀daràn. Táwọn bàbá ní láyọ̀ jẹ́ ọmọ. Ó fẹ́ sọ fún mi pé ọmọ tó ṣe àbí? Mi mọ tí mo ṣe. Kò dáa o. Ó bá ọmọ mi ní àjọṣepọ̀, ó fi bá ọmọ mi lò pọ̀. Ó jà lólè ara. Kò sí nǹkan burúkú tó ṣe fún ọmọ mi tán láyé. Tábí bàbá ọ̀daràn. Ẹ mú! Wo bí ọlọ́gbẹ́ni. Ọlọ́gbẹ́ni, wo bí. Wo mo máa rọ̀ ọ́. Kó má sọ ohun tó fi dágọ̀ wa. Torí ohun tó bá sọ la ó fi takọ̀ nílé ẹjọ́. Ó yá, mo lọ. Jẹ́ ká lọ. Òkùnkùn birimu. Òkùnkùn rẹ̀ o biribiri. Ọ̀rọ̀ yìí. Bàbá Ṣadé, síbẹ̀síbẹ̀ náà ó yẹ kẹ́ ẹ mú sùúrù. Ṣé rí, kò sẹ́ni tí ò mọ̀ pé ọ̀rọ̀ yìí dùn yín. Ṣùgbọ́n Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí í ṣe òdodo mú. Ẹ wo bí wọ́n ṣe fìyà jẹ Bọ̀sún tó. Ohun kan tó ń tẹnu mọ́ ni wípé òun ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ yìí. Kódà ó sọ wípé ó bá òun lójijì. Mo dẹ̀ mọ̀ Bọ̀sún dáadáa, kì í parọ́. Onígbàgbọ́ òdodo ni. Ẹ wò, Bọ̀sún nìkan ni mo mọ̀ mọ́ ọmọ mi. Ó ní mo mọ̀ tán jọ ń ṣe wọléwọ̀de. Nǹkan tó fa nìyẹn tí mo fi gbé gbèsè tí mo gbé. Bóyá ajé jẹ́wọ́ fáwọn ọlọ́pàá. Ṣebí ẹ bá tiẹ̀ ní sùúrù díẹ̀ ká yanjú ẹ̀ láàrin ara wa kó tó di pé ẹ fi tọlọ́pàá bọ̀. Ẹ má bínú, ara ọmọ ló ta mí. Ẹ náà ṣáà mọ̀ pé Ṣadé ò pé méjì lọ́wọ́ wa. Kódà kò burú. Ibi wá ń Ṣadé ọ̀hún wà báyìí. Ó ti jáde ilé nígbà tí gbogbo ilé gbóná mọ́ wọn jọjọ. Ẹ wo bàbá Ṣadé, a gbọ́dọ̀ tẹ ọ̀rọ̀ yìí jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ ká lé ọmọ yìí síta nírú àsìkò yìí. Pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. Ṣẹ̀rí, ọ̀rọ̀ yìí tá a bá fẹ́ kó yanjú, ẹ gbọ́dọ̀ ní sùúrù. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù. Ẹ jọ̀ọ́. Ẹ ṣàgbà mi bẹ́ẹ̀. Ẹ̀bẹ̀ ní kẹ́ ẹ̀bẹ̀ wọn. Tó wà jẹ́ kí n fojú sunkún ọmọ. Òkùnkùn rẹ̀ o biribiri.
ṣẹlẹ̀ àfi kólúwa bá wa tan ìmọ́lẹ̀ sí i. Ṣadé, kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe tó fi fìyà ìfẹ́ jẹ mí tó yìí? Mo ní kí n ní sùúrù fún ẹ kó fi jáde yunifásitì. Mo ní sùúrù. Ó tún ní kí n fún ẹ láyè láti tẹ̀síwájú sí i. Mo tún gbà kámú nítorí ìfẹ́ tí mo ní sí ẹ. Ó wá kù dẹ̀dẹ̀ kó wọ́n mi tẹ ohun tí mò ń wá. Ó kù dẹ̀dẹ̀ kó kí n jèrè dídúró mi níwájú Olúwa. Wo tó wá fi sọ fún mi, Ṣadé. Ṣadé, kò dá o. Ọ̀pọ̀ ìgbà ló máa ń ṣe mí bíi pé kí n dìmú ẹ gbàgì. Tí wàá sọ pé kí n má tàn fi Olódùmarè lójú. Tí mo bá fọwọ́ kò ẹ́ lọ́wọ́ lásán, wà ní ká máa ṣọ́ra. Òun wàásù fún mi pé ká ṣera ró lọ́jọ́ ìgbéyàwó. Àṣà ọ̀rọ̀ orí lásán ló fi tù mí nínú. Ojú bá kò fi èmi tán, ó ní mo ṣe jẹ́ ọkọ̀ sí Ṣadé. Ó fọ̀rọ̀ dídùn ṣàmì mọ́ gbàgà ìfẹ́. Ó mú mi jìyà ìfẹ́ tí mi ò ní rọ́pọ̀ ní àti jàdùwẹ̀. Ṣadé. Ìyà yìí máa jẹ mí o. Ẹni bí ọkọ mi, ẹni bí ọkàn mi, ó dẹ̀ mọ̀ mí o, ó mọ̀ pé mi ń ṣo ní rìkùnrin, mi ń ṣo ní kébékébé. Àwọn ẹni bí ló dá mi lóró ìfẹ́, bẹ́ẹ̀ni. Wọ́n gbèrú mi látẹ̀yìn ni. Wọ́n fi tipátipá bá mi lò. tó sọ fún mi. Kí ló dé? Mo kúkú fẹ́ sọ. Àmọ́ àwọn ọ̀rẹ́ mi ló sọ pé kí fọ̀rọ̀ síkùn bí àgbà. Wọ́n ní tí bá jẹ́wọ́ fún ẹ, tí bá sọ fún ẹ pé wàá yarí pé ò ní fẹ́ mi mọ́. Bí mo pé bó ṣe máa já sí rèé. Ṣàánú mi. O bá dẹ̀ ti sọ ọ́. Ṣàdé o bá ti sọ fún mi.
ká ní mo ti sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣẹlẹ̀ ni a bá ti gbé ẹ lọ sílé ìwòsàn wọ́n bá ti tọ́jú ẹ oyún yìí bá máa wáyé. sọ ṣàdé. mi mọ̀ jọ pàmí sílé má pàmí síta ṣáájú mi. ṣàdé ṣòro tọrẹ sọ ẹ dà báyìí ọ̀rẹ́ ti já oko ìfẹ́ tó so èmi àti ẹ̀pọ̀ báyìí o mi ò ṣáà lè fẹ́ toyúntoyún nígbà tí kì í ṣe pé èmi ni mo fún ẹ lóyún mo tẹ́ àbí káwa méjèèjì padà sọ́dọ̀ Olúwa báyìí o bẹ́ẹ̀ ni ká lọ tún àdúrà gbà kí Olúwa yọ̀ fún wa ká gbà pé ká dàrá òṣù wa ṣẹjọ́ Ọlọ́run lọ́wọ́dé tó fi jọ́ tó fún báyìí. Mo fẹ́ràn rẹ. ẹkún yìí ti pọ̀ jù má fẹ́ kó ṣe ra ilé ṣe ohun tó ṣẹlẹ̀ kúkú ti ṣẹlẹ̀ náà ṣàlàyé fún wa ta ló fún ẹ lóyún. ọkọ
Ọláṣadé Àdùfẹ́ sọ̀rọ̀. Fọláṣadé ní ìkórìtà tá a wáyé ó ní láti ṣàlàyé fún wa ní sọ nǹkan kan Fọláṣadé mi ò bínú sí ẹ mọ́ bínú sí ẹ mọ́ lọ sọ̀rọ̀ ṣàlàyé fún wa. Hello. Mo ti gbọ́. Jọ. Ta nìyẹn? Kí ni ẹ? Bàbá mi. Mami, tí ẹ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kọ́ mi lọ́mọ nígbà tí gbogbo kíní yìí ṣẹlẹ̀. Mo mọ̀ pé mo dójú tì ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n mo fẹ́ tọrọ ẹ jọ̀ọ́ fún mi lásìkò díẹ̀. Bá fi máa di wòyí ọ̀la bá ti mọ orí èsì tí máa ń fún yín. Má fi wá sínú òkùnkùn lórí ọ̀rọ̀ yìí, nǹkan tó bá fẹ́ sọ sọ́nsìn. Farabalẹ̀. Ṣé bóun ló sọ pé alẹ́ ọ̀la lòun máa fún wa ní èsì? Jẹ́ ká farabalẹ̀. Àtònímọ̀ ni ó ṣàtò àtànámànà. Jẹ́ ká fi sílẹ̀ bẹ̀. Ṣùgbọ́n Fọláṣadé. Báàmì. Fọláṣadé. Mo ń gbọ́ yín. O ní láti ṣèlérí fún wa ipò ò ní ṣera ẹ léṣe. Ọkọ mi, jọ má ṣera ẹ léṣe o. Ṣàánú mi o. Mo mọ̀ pé wọ́n nìkan náà ní lọ́wọ́ wa. O ò ní níwájú, ò ní lẹ́yìn. Ṣàánú mi ọkọ mi o, ṣàánú mi o. ṣáà ti sọ̀rọ̀ ẹ fẹ́ nìkankan. Rárá. Ṣùgbọ́n kí ló fà á tó fi sọ pé kí n má sọ? Ìfẹ́ ni. Ìfẹ́? Bẹ́ẹ̀ni. Irú ìfẹ́ tí Jésù ní sí ìjọ gẹ́gẹ́ bí Éfésù ṣe sọ. Irú ìfẹ́ tí Jósẹ́fù ní sí Màríà tí ó fi dójú tì ní gbangba. Ọlọ́run ti mú mi mọ ìfẹ́ àìṣẹ̀tàn Ṣadé. Ìfẹ́ tó mú Jésù kúrò lórí ìtẹ́ ògo rẹ̀ lọ́run tó wá sínú ayé láti wá gba aráyé là.
èyí tí èmi náà jẹ́ pàtàkì nínú wọn. Ṣadé, nítorí ìfẹ́ àtúntò sí i lára kò gbin. Nítorí ìfẹ́ agbá a létí kò sọ̀rọ̀. Nítorí ìfẹ́ àná kò kọbi ara sí i. Nítorí ìfẹ́ afúnlọ́tí kíkan mu kò já a kúnra. Nítorí ìfẹ́ Ṣadé adé ládé ẹ̀gún kàkà kọ́rọ̀ burúkú tẹnu rẹ̀ jáde ṣe ló tún bẹ̀bẹ̀ pé kí baba dáríjì wọn torí pé wọn ò mọ ohun tí wọ́n ṣe. Mo wá wò ó pé tí Jésù bá lè fi irú ìfẹ́ tó tó yín wọ̀n, kí ló wá dé tèmi tí mo jádùn ìfẹ́ Jésù tí mi ò ní lè fi ìfẹ́ hàn ọ́ lákòókò tó nílò ìfẹ́ mi. Ṣadé, wò bí ojú mi. Mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀, mo sì ṣetán láti farada ohunkóhun fún ọ lórí ọ̀rọ̀ yìí. Báwo ló ṣe wá fẹ́ ṣe? Ṣé wàá kúrò ọmọ rẹ pé ìwọ ló fún mi lóyún ni? Má torí pé o fẹ́ dójú tì mí kó wá ṣẹ̀ sí Ọlọ́run. Ìwọ náà dẹ̀ mọ̀ wípé irọ́ pípa ẹ̀ṣẹ̀ ńlá níwájú Ọlọ́run o. Wo ó ṣe má yọ rẹ lẹ́nu. Sórí, mi ò nílò láti purọ́ rárá o. Bẹ́ẹ̀ ni, mo ṣàkíyèsí wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni Jésù fèsì sí nígbà ayé rẹ̀. Gẹ́gẹ́ bíi ti Jésù, èmi náà ṣetán láti yadi sí ọ̀rọ̀ tí mi ò bá fẹ́ fèsì sí, gẹ́gẹ́ bí àgùntàn ṣe ń yadi níwájú olùrẹ́ irun rẹ̀. Wo má yọ rẹ lẹ́nu, mo ti rójútùú sọ́rọ̀ ara mi. Ojútùú wo nìyẹn o? O ìtìjú yìí ti pọ̀ jù fún mi. Ọlọ́run náà dẹ̀ mọ̀ wípé oyún tó wà nínú mi ò nífẹ̀ẹ́ sí. Adigunjalè ló fipá bá mi lò. Torí náà tí bá ṣẹ́ oyún yìí mi ò jẹ̀bi o, mi ò jẹ̀bi rárá. Tára yín bá dé béèrè lọ́wọ́ mi máa ní ṣe ló wálẹ̀ ni o. Wo oyún yìí mo máa ṣẹ́ ni. Jọ̀ọ́ má jẹ́ fi tèmi kó báyìí. O ṣé o ṣé. Wo Ṣadé, tá bá ní bí ọ̀fun ṣe fẹ̀ tó la fi máa bòkèlè, onígẹ̀gẹ̀ agbéyán mi tabọ́tabọ́. Má sọ pé bọ́rọ̀ ìṣe dùn ẹ́ tó ló ṣe máa hùwà. Ìwọ náà wò ó sọ fún mi lẹ́ẹ̀kan pé kí n má parọ́ nítorí pé ẹ̀ṣẹ̀ ni níwájú Olúwa. Ìwọ wá fẹ́ parọ́ nìkan o tún fẹ́ pààyàn mọ́. Jẹ́ n sọ fún ẹ Ṣadé, kò kan Ọlọ́run tó ṣẹlẹ̀ tó fi lóyún o. Bẹ́ẹ̀ ni, ohun tó kan Ọlọ́run ó ní ọmọ tó wà nínú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, tọ́lọ́run bá fẹ́ kọ́mọ yìí wà ó ní lóyún. Àìmọye àwọn obìnrin tí wọ́n fipá bá lò pọ̀ tí ò dóyún. Ọlọ́run mọ̀ sí oyún yìí. Jọ̀ọ́ jẹ́ kí ìfẹ́ Ọlọ́run wá sí ìmúṣẹ lórí ọmọ yìí. Wọ́n ti wí pé nínú Bíbélì Sólómọ́nì ọmọ panṣágà mà ní, ó sì wá padà jọba. Jọ̀ọ́ Ṣadé, jẹ́ kí ìfẹ́ Ọlọ́run wá sí ìmúṣẹ lórí ọmọ yìí. Ọlọ́run ti oṣù. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, má sunkún mọ́. Má sunkún. Mo gbàdúrà fún ọmọ tó wà nínú ẹ̀ yìí. Ọmọdé yìí á ṣoríire. Ọmọ yìí á di ẹni gíga láyé. Ìfẹ́ Ọlọ́run máa ṣẹ lórí ayé ẹ̀. Gbogbo ègúnkégún tó bá wà lórí Ọlọ́run á bá wa mú kúrò. Orí ló máa jẹ́ láyé, kò ní jẹ́ ẹ̀rù lórúkọ Jésù. Ṣadé, báwo wá sọ̀rọ̀? Ṣé bí wọ́n ló sọ fún wa pé o máa fún wa lésì lálẹ́ òní, àbí?
Fọláṣadé tí ẹ wá jókòó náà mi fi mí lẹ̀ ẹ wò ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ ṣe mí jẹ́jẹ́ ni o lóòótọ́ ni èmi ni mo sọ fún yín pé màá sọ ẹni tó fún mi lóyún lónìí ṣùgbọ́n ẹ lọ bèrè lọ́wọ́ Bọ̀sún ohunkóhun tó bá sọ ni ẹ má bínú. ọ̀rọ̀ yìí ṣókùnkùn rẹ̀ ó bìrìbìrì àfi kó wá bá wa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn rẹ̀ ó bìrìbìrì oṣù bìrìbìrì. Tani o. Tani ẹ. Ẹ máa wọlé o. Ẹ máa kọjọ́ mẹ́ta o. Ẹ nílẹ̀ sá. Ṣàlàfíà ni. Àlàáfíà ni wà ó. Ẹ káàbọ̀. Dákun ọmọ mi, dákun má bínú sí mi. Gbogbo nǹkan tó ti là kọjá látọ̀kọ́ mi. Lábì, ara ọmọ ló ta mí, kò bínú sóde. Dáàdì, mo ti dáríjì ní ti pẹ́. Ẹni tó bá fẹ́ rí dáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run, ó náà gbọ́dọ̀ dáríjì ẹni tó bá ṣẹ̀. Ti dáríjì ni ó ti tán. Ó ṣe gan-an ni. Ó ṣe o, ó ṣe o. Dákun, ọ̀rọ̀ oyún inú Ṣadé ẹ̀ náà ló máa tún pè wá wá. Ṣé kò sí sá? Wọ́n máa dáa fún ẹ. A ti béèrè lọ́wọ́ ẹ̀ títí pé ta ló fún lóyún. Kò sọ̀rọ̀, ṣùgbọ́n lánàá ó wá sọ fún wa pé gbogbo nǹkan tá a bá fẹ́ béèrè nípa oyún inú òun pé ká wá béèrè lọ́wọ́ ẹ̀. Tó gbé wa wá nìyẹn. Jọ, ṣé wọ́n ní fún Ṣadé lóyún mi? Irú ọ̀rọ̀ wò nìyẹn? Ṣé mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé nǹkan lò fún Ṣadé lóyún? Ó ọmọ mi dàbí. Kí ni nǹkan pàtó tó mọ̀ nípa ọ̀rọ̀ oyún inú Ṣadé? Màámi, ẹ dáríjì mi. Ṣé gbogbo nǹkan tí mo lè sọ àkókò ẹ̀ ni pé kẹ ṣá máa bínú sí mi. Kàdárí jẹ. Bẹ́ẹ̀. Mo ní ṣé ọ̀nà fọ́mọ mi lóyún? Ẹ wò, ẹ fi sùúrù sọ̀rọ̀ yìí. Sùúrù la lè fi yanjú nǹkan tó wà lẹ́ẹ̀kì o. àfi kólúwa bá wa tan ìmọ́lẹ̀ sí. Ẹ̀yin tí wọ́n ń parọ́ ẹ fárígá ẹlẹ́wọ̀n mọ nǹkan kan nípa oyún inú Ṣadé gbogbo á bẹ̀rẹ̀ sí bú bàbá Ṣadé pé nǹkan tó ń ṣe ò dáa. Bọ̀sún ìjọ́ wo ló di àkórẹ̀ tẹ̀nú ẹ̀mí báyìí? Ẹ̀rí ọkàn ẹ ti kú débi wípé wá ń parọ́ bó ṣe wù ẹ́ láì ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ má bínú sí wa. Ẹ jọ̀ọ́. Kò burú. Mo lérò pé o mọ ìgbésẹ̀ tó kàn lọ́rọ̀. Ẹ ké hallelujah. Ẹyin Jésù lógo. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí ìwé Kọ́ríńtì kìíní orí 5 láti ẹsẹ̀ kìíní títí dé ìkeje. Arákùnrin Bọ̀sún Pópóọlá àti arábìnrin Ṣadé Adélékè ẹ jáde síta. Gbogbo wa la mọ̀ wípé àwọn méjèèjì yìí ṣiṣẹ́ takuntakun nínú ìjọ yìí. Ṣùgbọ́n wọ́n ṣẹ̀ sí Ọlọ́run. Wọ́n fààyè gba ẹ̀tàn Sátánì. Wọ́n wọnú ẹ̀ṣẹ̀ àgbèrè lọ. Fún
fún ìdí èyí gẹ́gẹ́ bí ẹsẹ̀ 4 àti 5 nínú orí bíbélì tí mo ní ká ṣí yẹn, ní orúkọ Olúwa nígbàtí ẹ bá kó ara yín jọ àti ẹ̀mí mi pẹ̀lú agbára Jésù Kristi, ẹ ó fa irú ẹni bẹ́ẹ̀ lé Sátánì lọ́wọ́ fún ìparun ara, kí a bá lè gba ẹ̀mí rẹ̀ là ní ọjọ́ Olúwa. Nítorí náà, a dá yín dúró kúrò nínú gbogbo iṣẹ́ tí ẹ̀ ń ṣe nínú ìjọ yìí láti òní lọ. A sì ti ya àga yín sọ́tọ̀ láti òní lọ títí dìgbà tí Ọlọ́run máa fi ṣàánú fún yín. Àga tó wà lẹ́yìn yẹn lẹ́ ó máa jókòó sí, kí Ọlọ́run kó ṣàánú fún yín. nísìn tí gbogbo nǹkan ti yanjú tí wọ́n ti gbàdúrà fún yín ní church tí wọ́n sì ti dá ìpadà sí ẹnu iṣẹ́ yín, ègún ti tán nìyẹn, ó kò ní forúkọ Olúwa. Bó tilẹ̀ jẹ́ pé ó tì ní lójú lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ láti dúró. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan ma, a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yìí. Ṣé tó wá kan nísìn tí mo fẹ́ sọ ń sìn ni pé ká mú ọjọ́ kí ìwọ Bọ̀sún kò mú Ṣadé ìyàwó ẹ sọ́dọ̀, ó fẹ́ ìyàwó ẹ ní Ṣùlọ́kà, ṣèjọ máa gbégbé ayé àlàáfíà. Bí kí ló ní mo sọ ìyá Ṣadé? Bẹ́ẹ̀ gan-an ni, bó tilẹ̀ jẹ́ pé ẹ lè ṣègbéyàwó talárédè mọ́, ṣùgbọ́n tẹ́ bá ṣèdáná tán ìránṣẹ́ Ọlọ́run á sì gbàdúrà fún yín nínú ìjọ. Bẹ́ẹ̀ bá ṣàṣe lọ la ṣe sọ̀kù. Ó dà bẹ́ẹ̀ bá mi, ó dà bẹ́ẹ̀ máa mi. Ó kárí káwá mọ́jọ́ lókù káwọ́jọ́. Ṣùgbọ́n ti ọjọ́ mímú yẹn nìkan ló ṣì máa ṣòro sí. Ti ọjọ́ mímú yẹn nìkan ló ṣì máa rí bákan. Ẹ jọ̀ọ́, a ti lè mú ọjọ́ báyìí. Kí ló tún dé? Ẹ ṣe rí màá mi, ẹ jọ̀ọ́. Màá fẹ́ kí Ṣadé ṣì wà nílé yín níbí títí tó fi máa bímọ. Tó bá bímọ tán, tára lè dáadáa. Tọ́mọ náà sì dàgbà díẹ̀. Lẹ́yìn ìgbà náà, a máa wá mú ọjọ́. Lẹ́yìn ìdáná, a máa lọ sílé ìjọsìn. Oníwàásù kò gbàdúrà fún wa. Ẹ jọ̀ọ́, bá mi gbà bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n Ṣadé, ṣé àjọmọ̀ méjèèjì nìyẹn? Rárá o, bá mi rárá o, Bọ̀sún. Ìwọ ọmọkùnrin tó ti bẹ̀rẹ̀ o. Ṣé o tún fẹ́ kí n máa bọ́ ìyàwó ẹ torítorí ni?
ó kí ọmọ mi mọ́lẹ̀ ó fún lóyún mi ò wá bínú ju bó ṣe yẹ lọ mo mú mọ́ra mo tún wá ní kó wá mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ ìyẹn tún dogun ó tún dọdẹ ó ń kọ́wọ́ mọ̀ mí lẹ́nu o má jẹ́ kí n gé ọjẹ́ o má jẹ́ kí n gé ọjẹ́ o. ẹ jọ̀ọ́ ẹ má bínú bá mi ẹ jẹ́ kó rí bí mo ṣe sọ yẹn ẹ jọ̀ọ́. rádaràdà wo ló tẹ̀ ń sọ lẹ́nu ṣó fẹ́ kí wọ́n máa fojú wípé oyún ọmọ àlè ló wà nínú ọmọ wa wò wá ni ẹ kúkú ti ṣàṣe má ṣe ná kí ló tún wá kù tó ń fi ojúṣe gẹ́gẹ́ bí ọkọ falẹ̀. Màámi màá ṣàbẹ̀yìn náà ni ẹ jọ̀ọ́ jẹ́ kó rí bí mo ṣe sọ yẹn jọ. irú ọ̀rọ̀ rádaràdà wo ló ń sọ irú ọ̀rọ̀ rádaràdà wo ló ń sọ wo ìgbà tí mo fẹ́ sọ fún ẹ ni pé kó o mú ìyàwó ẹ sọ́dọ̀ ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ohun tó ń wá nídìí iṣu kan wọ́n bá nídìí ìwúrà. Bọ̀sún àjọsọ báyìí Bọ̀sún. Mo sọ fún ọ mo ní o jẹ iṣẹ́ oyún yìí ó gbà mí láyè ó ṣèlérí fún mi pé wàá dúró tì mí ìwọ náà ló sọ fún mi ó ní ẹ̀mí Ọlọ́run sọ fún ọ bí kòkò nífẹ̀ẹ́ mi bí Jésù Kristi ṣe nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ ó tún sọ fún mi wípé irú ìfẹ́ tí Joseph ní sí Maria irú ẹ̀ ló ní sí mi Bọ̀sún ó tì mí dé bèbè ìrètí tán ó wá padà lẹ́yìn mi lágbèdè méjì Bọ̀sún ìgbà olójú wa ní tì mí báyìí jọ kí ló burú nínú kémi àti ẹ ká máa jọ gbé pọ̀ àbí kò gbé mi sílé ẹ jọ kí ló burú nínú kémi àti ẹ ká máa gbé gẹ́gẹ́ bí tọkọtaya. ó ṣe ó tiẹ̀ gbìyànjú mélòó nínú àwọn ọkùnrin sí ló máa lè ṣerú nǹkan tó ṣe fún mi ó ṣe àmọ́ ò bá dẹ̀ bá mi forí tì dópin ó wá já mi kulẹ̀ nírú àsìkò yìí ṣé o ṣé dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé o ṣé o. Ṣadé jókòó. fi mi sílẹ̀ Bọ̀sún. a ní kó jókòó mo ní kó jókòó. ó ń gbọ́. ní sùúrù. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo tún tún sọ fún ẹ Ṣadé mo nífẹ̀ẹ́ mi ò sì já ẹ kulẹ̀ ṣùgbọ́n màá fẹ́ kó farabalẹ̀ kó tiẹ̀ gbọ́ tèmi náà. ìwọ pẹ̀lú èmi àti Ọlọ́run nìkan ló mọ̀ wípé èmi kọ́ ni mo ní oyún inú ẹ̀. ṣùgbọ́n má jẹ́ ká tanra wa jẹ o Ṣadé kò sí bá ṣe máa jọ gbé pọ̀ tí nǹkan mi ò ní yíwọ́ o mo mọ ohun tí mò ń sọ o kò sì yẹ kírú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ báyìí kò yẹ bẹ́ẹ̀ lóòótọ́ èmi kọ́ ni mo ní oyún inú ẹ̀ ṣùgbọ́n mo ṣèlérí fún ẹ wípé tó o bá ti bímọ yìí tán ó ti di ọmọ wa àjọ máa tọ́ dàgbà ni dákun farabalẹ̀ kò yẹ ká jọ gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya báyìí ó léwu Ṣadé mo mọ tí mò ń sọ ó léwu ó jọ̀ọ́ mo ṣáà ti ṣèlérí fún ẹ mo tún lérí ṣe wípé màá fẹ́ ẹ tọmọtọmọ ni jọ̀ọ́ Fọláṣadé ẹni bí ọkàn mi onítèmi ṣé o fẹ́ kó fọkàn balẹ̀ ní agbára Ọlọ́run àjọ máa tukọ̀ ìgbésí ayé wa débùtì ògo ni
Ìyàwó. Arákùnrin, ẹ gbọ́ kí ló tún dé? Kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ báyìí? Wọ́n lẹ fárígá ẹ sọ pé ẹ̀yin fẹ́ sísá ẹ̀. Ṣé bẹ́yìn lẹ ṣáà lóyún tó wà nù wọn? Gbogbo fífárígá yóò máa nítumọ̀. Ṣé ló yẹ kẹ́ wá bẹ ṣe máa ṣe ìyàwó, kẹ́ gbéyàwó yín sọ́dọ̀, kẹ́ mọ̀ bẹ ṣe máa tọ́jú ẹ̀? Ó sú mi o. Ọ̀rọ̀ Bọ̀sún yóò tiẹ̀ wá yé mi mọ́ rárá. Ṣẹ́rí sà, ẹ jọ̀ọ́ ṣe bí ọ̀rọ̀. Ẹ wo sà, ẹ jọ̀ọ́ sà. Bọ̀sún kọ́ ló lóyún inú mi. Ṣadé. Ṣorí nítorí tàtàdé yìí tí a sọ tọrọ. Gbogbo nǹkan tó ti ń forí kó lórí ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Ṣadé, ṣé nǹkan tó ń sọ báyìí ni wípé Bọ̀sún kọ́ ló lóyún inú ẹ̀? Bẹ́ẹ̀ni sà. Kò jẹ́ bẹ́ẹ̀. Kò lè jẹ́ bẹ́ẹ̀. Òótọ́ ni sà. Èmi kọ́ ni mo lóyún inú ẹ̀. Ẹ̀yin kọ́ lẹ lóyún inú ẹ̀. Kí ló wá fà tẹ̀yìn tí oyún tí ò ń ṣe ti yín mọ́ra yín lọ́rùn? Tẹ̀yìn jíyẹ ẹ̀ṣẹ̀ tí ẹ ò mọ nǹkan kan pa ẹ̀. Kí ni gbogbo eléyìí gan-an? Gẹ́gẹ́ bí Jésù ṣe jìyà ẹ̀ṣẹ̀ tí ó ṣe lórí àgbélébùú. Kí ló ń sọ? Àwọn adigunjalè ló fipá bá a lò pọ̀. Kò tètè sọ fún mi. Ìyẹn ló fà á tèmi náà fi fárígá lọ́dọ̀ àwọn òbí ẹ̀ pé èmi kọ́ ni mo fún un lóyún. Ṣùgbọ́n nígbà tó sọ fún mi, ẹ̀mí mímọ́ bá mi sọ̀rọ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí n má dojú tì mí bàbá. Ó ní kí n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí Jésù ṣe fẹ́ràn ìjọ. Ó ní kí n má dojú tì mí gbangba gẹ́gẹ́ bí Jósẹ́fù ṣe dojú tì Màríà. Ìyẹn ló fà á tí mo fi yadi gẹ́gẹ́ bí àgùntàn ṣe ń yadi lójú olùrẹ́ ẹran rẹ̀. Ẹ wo sà, a ní ká ṣọ̀rọ̀ náà lọ́rọ̀ àṣírí ni. Yóò mọ ohun tó tọ́lé tó fi sọ síta. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mọ́mì, ẹ jọ̀ọ́ bá wa ṣọ̀rọ̀ ní ìlú kú o. Ẹ jọ̀ọ́. Ṣùgbọ́n kì í ṣe ẹ̀yin Bọ̀sún ló yẹ kẹ́ máa gbèlé o. Ṣé bóun ló lóyún inú ọmọ mi? Kí ló wá fà á tí ò fi fẹ́ fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀? Kí ló fà á tó fẹ́ jẹ́ kó bímọ tán kó tó dìbò fẹ́ ẹ? Oníwàásù, ṣé ẹ rò pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ilé ọmọkùnrin fẹ́ gbà láti yọ ọmọ mi sílẹ̀ ṣá? Ṣé ẹ lérò pé ọmọkùnrin yìí ò ní sá lọ tọmọ mi bá bímọ tán? Bàbá Ṣadé, mi ò bá gbà yín ní ìmọ̀ràn wípé kẹ́ ẹ fi àwọn méjèèjì sílẹ̀ kán ṣe lé ayé wọn bó ṣe fẹ́. Ṣẹ́rí, ọmọkùnrin yìí ò níbì kankan tó ń sá lọ. Ẹ wo Oníwàásù, tá bá ní ká fi wèrè sílẹ̀ kó ṣe òkú ìyá ẹ̀, ó lè sún jẹ. Kò rọrùn fún mi láti máa bọ́ ọmọ mi móyún nígbà tí mo mọ ẹni tó fún lóyún. Nǹkan ìtìjú ló jẹ́ fún mi káwọn èèyàn máa rí ọmọ mi nílé mi toyúntoyún. Nǹkan ìtìjú ni o. Ó dà, Bàbá Ṣadé, Ṣẹ́rí, bóyá ká gbé oyún inú ọmọ yín fún Bọ̀sún kí Ṣadé dẹ̀ máa gbé lọ́dọ̀ yín títí dìgbà tí àwọn méjèèjì máa ṣetán àti ṣègbéyàwó. Oníwàásù ti dà bẹ́ẹ̀. Ṣé ẹ ń fi mi ṣe ẹlẹ́yà ni àbí? Bàbá Ṣadé, kí ni mo fẹ́ máa fi yín ṣe ẹlẹ́yà fún? Mo ti sọ fún yín, mo ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀. Ṣẹ́rí, ẹ má bínú. Tó bá yá, nǹkan tí ò yé yín máa yé yín. Tí ẹ bá lérò wípé ẹ lè máa bọ́ ọmọ yín toyúntoyún,
ó lè wá sọ́dọ̀ tiwa o àwa ṣetán láti tọ́jú ẹ̀ toyúntoyún tó bá dẹ̀ bímọ tán ìgbéyàwó á tẹ̀lé. ọ̀rọ̀ yìí ṣókùnkùn òkùnkùn rẹ̀ ó biribiri àfi k'Olúwa bá wa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn rẹ̀ ó biribiri oṣù biribiri oṣù ọ̀rọ̀ yìí ṣókùnkùn òkùnkùn rẹ̀ ó biribiri àfi k'Olúwa bá wa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn rẹ̀ ó biribiri oṣù biribiri oṣù ọ̀rọ̀ yìí ṣókùnkùn òkùnkùn rẹ̀ ó biribiri àfi k'Olúwa bá wa tan ìmọ́lẹ̀ sí òkùnkùn rẹ̀ ó biribiri oṣù biribiri. Daddy, ẹ ká sá ẹjọ́ sá Ṣadé kọ́ Ṣadé sá Ṣadé. ariwo wo nìyẹn. Ó máa wo tiẹ̀ kó tiẹ̀ ń gbádùn eré kan tí mo wò mí àbí wàá wá bá mi wò. Ṣadé. Èmi ni Bọ̀sún ni. Pẹ̀lẹ́. Ṣọ́ọ̀rì mi. Ṣé o ṣáà ti ṣe ra ẹ léṣe? Ṣé o ṣe ra ẹ léṣe? Olúwa ṣe wo. Ṣadé, mo ti ṣetán o. Ìjọkíjọ tẹ bá fẹ́ mú fún ìdáná, mo ti ṣetán. Ṣùgbọ́n mo ti ṣe ìjọkíjọ tó bá ti wù yín kẹ́ mú, mo ti ṣetán. Ṣùgbọ́n jọ má ṣe ra ẹ léṣe o. Ìjọ tó bá ti tẹ́ yín lọ́rùn kẹ́ sọ fún mi, mo ti ṣetán ká ṣe dáná. Ọ̀gá pẹ̀lẹ́. Olúwa ẹ ṣé pé ti gbàdúrà wa lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Jẹ́ ìjọba mi gbé ọwọ́ sórí ikùn yẹn, mo fẹ́ gbàdúrà fún ọmọ yẹn, mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọmọ yẹn. Ọlọ́run alààyè ẹ bá mi dáwọ́lé ọmọ yẹn lórúkọ Jésù. Ọmọdé wíwá sáyé ìrọ̀rùn ló máa bá wa lórúkọ Jésù. Ìrọ̀rùn fún ìyá ẹ, ìrọ̀rùn fún ọ̀fúnra ẹ lórúkọ Jésù. Ọlọ́run alààyè tọmọdé bá ti dé sáyé wàá ṣe rere lórílẹ̀ ẹgbẹ́, wàá ga jù àwọn ẹgbẹ́ rẹ lọ, orí akàn òkè, wàá ṣe rere. Mo sọ pẹ̀lú àṣẹ kó rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín lórúkọ Jésù. Hallelujah. So ayé bẹ̀rẹ̀. Okay, jẹ́ ká lọ sí bẹ̀rẹ̀ rọra o. Máa rán bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ ó dàrú. Pẹ̀lẹ́, ó yé mi. Bó ṣe ń ṣe ẹ́ náà ló ṣe ń ṣe mí. Ṣùgbọ́n a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n kò ní pẹ́ mọ́. Pẹ̀lẹ́, Ọlọ́run á ràn wá lọ́wọ́, ṣùgbọ́n ẹ máa bọ̀. It's going to be all right. Pẹ̀lẹ́. Ọ̀rọ̀ àwọn ní kí n máa wọ̀ ẹ́ yẹn. Ó ní tèmi pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni ìgbéyàwó ló tẹ̀lé. Ọkọ mi fẹ́ mi pẹ̀lú ọmọ tí ò mọ bàbá rẹ̀. Ó tọ́jú ọmọ yẹn gẹ́gẹ́ bí àkọ́bí rẹ̀.
a tún wá tètè rọ́mọ mìíràn bí lẹ́yìn ìgbéyàwó wa. Gẹ́gẹ́ bí obìnrin, ọkàn mi fẹ́ máa dàrú. Àmọ́ ọkọ mi olówó orí mi, ó tún fi mí lọ́kàn balẹ̀. Ó sọ fún mi wípé tá a bá tẹ̀ rọ́mọ mìíràn bímọ, ọrẹ Olúwa tọ́lọ́run ti fún wa, ó tó fóun bí ọmọ. Síyàlẹ́nu mi, gbogbo àdúrà tí ọkọ mi gbà lórí ọrẹ Olúwa nígbà tó wà ní oyún, gbogbo ẹ̀ ló máa ṣẹ lórí ọmọ mi. Nítorí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọmọ mi ọrẹ Olúwa, òun mà ní gómìnà ìpínlẹ̀ wa yìí. Ọrẹ Olúwa wá sọ èmi àti ọkọ mi di ènìyàn pàtàkì láwùjọ. Mo rò pé mo ti dáhùn ìbéèrè tó sọ wípé ṣé ó rọrùn fún ọkùnrin láti fẹ́ràn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí Jésù ṣe fẹ́ràn ìjọ. Ọkọ mi, olówó orí mi, olùkọ́ mi, oníwàásù mi, ọkàn mi, ẹ̀mí inú mi. Aláwòkọ́ṣe mi, ó dúró tì mí nígbà tí mò ń la kùrúkùdùn òkùnkùn birimu ayé mi kọjá. Ó jẹ́ ń rá mọ́ òkùnkùn ayé. Ó ṣe alátìlẹ́yìn mi títí tí mo fi jẹ́ adùn ìmọ́lẹ̀ ògo ayé mi. Ọkọ mi, olówó orí mi, ó dùn mí pé ẹ̀kan ṣoṣo ni ẹ̀dá máa ń wálé ayé. Tó bá jẹ́ pé mo ní àǹfààní láti tún ayé yìí wá nígbàgbà, ìwọ ni máa fẹ́. Ṣùgbọ́n nígbà tí adániwáyé ò bá ti gbàgèrè lọ́wọ́ sédòsédò, tí ọba ńlá ò gbọ́kọ́ lọ́wọ́ rokoroko, mò ń ṣe ìpinnu fún yín pé wọ́n ó máa fẹ́ràn yín lójoojúmọ́ ayé mi. Mo máa lórí nǹkan tí mo fẹ́ kọ fún yín. Ọ̀yá, ẹ kọ. Tìrẹ ni tèmi, Tèmi ni tìrẹ, tìrẹ ni tèmi, tèmi ni tìrẹ, ìfẹ́ àkọ́kọ́. Ìfẹ́ òtítọ́ t'Olúwa fi so wá papọ̀. Ọkùnrin ni ẹ, irú ọkùnrin tí yẹ kí obìnrin ó fi gbàdúrà tí bá ń wojú Ọlọ́run fọ́kọ, ọkọ tá a fi ṣàdúrà fọ́kọ. Òtítọ́ t'Olúwa fi so wá papọ̀. Ó dára. Tèmi ni tìrẹ olólùfẹ́ o. Máa gbọ́ mi. Tìrẹ ni tèmi, ó ní tèmi o. Mi ò ní fi ọ́ sílẹ̀. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò níyàwó o. Lágbára Elédùmarè ọba. Mo nífẹ̀ẹ́ rẹ o. Mo fẹ́ràn rẹ. Ìfẹ́ rẹ ó ń gbénú ọkàn mi o. Tímọ́tímọ́ o. Ìfẹ́ rẹ ó tutù mínímíní o. Bí omi àfòwúrọ̀ pọ́n. Tèmi ní tèmi ní tìrẹ. Tèmi ní tìrẹ o. Tìrẹ ní tèmi. Tèmi ní tìrẹ o. Tèmi ní tìrẹ o. Tèmi. Ìfẹ́ àkọ́kọ́. Ìfẹ́ òtítọ́ t'Olúwa fi so wá papọ̀. Olóyin. Ìfẹ́ àkọ́kọ́.
Aki ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin ará wa níbikíbi tẹ́ ti ń wò wá. Orúkọ mi ni Sunday Akande. Ẹ kú gbádùn ètò wa lójú gbogbo ìgbà. Níbi tí a ti mú àwọn iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run tó máa ń kọ́ni lọ́gbọ́n tá a ti mú wá fún yín. Àti àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti ẹ̀mí tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run. Lórí ìkànnì yìí a tún máa ń wo iṣẹ́ ìránṣẹ́ orí dùrù. A tún ti gbé àwọn ohun àrà míì tuntun dé níbi tí ẹ tó máa gbọ́ ìtàn àwọn akọni tí wọ́n ti takuntakun nínú ìgbàgbọ́, àwọn tí wọ́n ní àná, tí wọ́n ní òní, tí wọ́n ìtàn ní ọ̀la. Gbogbo yín tẹ́ ti bá wa subscribe sí channel wa tẹ́lẹ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ máa tẹ̀síwájú pẹ̀lú wa. Àwọn ń rọ̀ yín gbogbo yín tẹ́ ti subscribe tẹ́lẹ̀, a fẹ́ kẹ́ bá wa subscribe. Tẹ́ ẹ bá ti ń subscribe, èyí ni ó lè ràn wá lọ́wọ́ láti fún wa ní ìwúrí wípé ń gbádùn wa. Àwọn àrírí tó máa ń kọ́ni lọ́gbọ́n wà lórí ìkànnì yìí, èyí tó lè mú kí ayé ẹni kó nítumọ̀ tó sì lè mú ẹni tí ò ní àná tẹ́lẹ̀ kó lè ní òní àti ọ̀la. Ẹ túbọ̀ máa subscribe sí Sunday Akande channel.